Èèyàn mi, ó lágbára o. Ẹ jọ̀ọ́ wọ́n ní ẹni tó bá mọ̀lẹ̀ dà. Pé kó máa retí nǹkan burúkú tó máa yọ ṣe. Wọ́n ní àbámọ̀ ló ń kẹ́yìn ọ̀rọ̀. Àbámọ̀ tó dẹ̀ ń kẹ́yìn ọ̀rọ̀ lọ́dọ̀ Mariam báyìí ni o. Wọ́n ní Mariam lọ ṣe kínní. Meanwhile, wọ́n ní kábíyèsí ti ṣe gbogbo investigation o. Ó ti ní kán ṣe test fún ọmọ yẹn. Àti ohun pé ẹ̀jẹ̀ tiẹ̀ ó mú lọ fún wọn lọ́hùn. Wọ́n wá ṣe gbogbo nǹkan létòlétò bá ṣe gbọ́ allegedly ni o. Meanwhile, wọn ò mọ̀ pé kábíyèsí ti ṣe oríṣiríṣi nǹkan, ó ti plan everything láti bíbá fún wọn lọ́hùn. Wọ́n dẹ̀ ṣe, wọ́n send the result yẹn. Wọ́n send the result yẹn padà fún kábíyèsí, àwọn ti ṣe o. Result táwọn ṣe àti ti kábíyèsí kò bára wọn mu ó yàtọ̀ bẹ́ẹ̀ tán sì lẹ̀. Wọ́n ní wọ́n jẹ́ kí ìgbín gbọ́, ìgbín mọ̀. Wọ́n sì lẹ̀. Ṣáwọn òyìnbó tó wá fẹ́ ṣe màgòmágó, wọ́n máa ṣe tòde kọ́. Tó wá fẹ́ ṣe investigation tó nípọn. Ṣáàmọ̀ pé there was a time tí a gbọ́ pé ṣe náà wá sí pé àwọn DSS, àwọn òyìnbó wọ́n wá gbé Mariam àgbà tí Mariam ṣẹ̀dẹ̀ pé wọ́n ń wá nọ́ọ̀sì. Allegation yẹn pọ̀ gan-an. Wọ́n ní nọ́ọ̀sì kan wà pé wọ́n ní òun ló bá Mariam ṣe deal àwọn ọmọ ìbejì yẹn pé yẹn dẹ̀ gba owó. Wọ́n gbà tí surrogacy mother, wọ́n ní tí yẹn náà tún wá bá wọn. Wọ́n ní kì í ṣe kékeré o. Bí wọ́n bá wọn ni o. Bí wọ́n bá wọn ni o. Bí ó dẹ̀. Bó bá wọn ni o. Bí ó dẹ̀ send message. Náà bá sọ pé Mariam pé báwo ló ṣe jẹ́ bọ́n ṣe wá ní bó ló ti rí result ti kejì. Ó wá di bálabàla tí kábíyèsí fi mú tiẹ̀ jáde. Wọ́n ní surrogate woman sọ pé láíláí pé wọ́n gbọ́dọ̀ bá òun wá, òun fẹ́ gba ọmọ òun lọ́wọ́ ẹ̀. Wọ́n ní kéèsì yẹn ọ̀tọ̀. Èyí tí nọ́ọ̀sì tún ṣe ní ọ̀hún yìí gẹ́gẹ́ bọ́n ṣe sọ tó bá ṣe díẹ̀ tọ́mọ fi jáde. Wọ́n ní ìyẹn ọ̀tọ̀. Òun náà fi torí ẹ̀ wá arrest ẹ̀ nígbà yẹn. Wọ́n wá nọ́ọ̀sì, wọ́n wá fáìlì ẹni tó bímọ, wọ́n ò rí. Wọ́n ní kéèsì yẹn ti wá di yẹ́lẹyẹ̀lẹ. So bó ṣe wá di pé wọ́n wá arrest kìíní allegation mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Ìkan ti woman surrogate woman. Èkejì tí ìtòlọ fọ́ọ̀mù títí ẹ̀ tó send ẹ̀ fún kábíyèsí pé ìtòyí ọmọ òun ni. Kò wá mọ̀ pé kábíyèsí ti double cross ẹ̀, kábíyèsí ti wà original láti hospital ní kínní. Láti ibi tó bímọ sí wọ́n ti rí gbogbo dọ́kúmẹ̀ntì paternity ọmọ. Ó yàtọ̀ gedegbe sí ti tóun mú wá. Òun mú tiẹ̀ wá pé òun àti pé tí òun normal pé kábíyèsí ló lo àwọn ọmọ yẹn. Èyí táwọn hospital dẹ̀ send sí kábíyèsí, wọ́n ní ìyẹn kọ́ pé kò normal. Ẹ̀jẹ̀ yẹn yàtọ̀ gedegbe. Wọ́n ná 100% gedegbe àwọn ọmọ yẹn pẹ̀lú ẹ̀jẹ̀ kábíyèsí. Wọ́n ní kábíyèsí tiẹ̀ ti gbóró gan sí pé kò sí àní-àní. Ṣé mo sọ fún yín pé àwọn elders wọ́n ní wọ́n gbọ́dọ̀ rí Mariam ní ààfin. Ọ̀rọ̀ yẹn gùn. Àti ẹ̀ tí ì ṣe gbogbo nǹkan tá à ń gbọ́ yẹn, mi ì tí sọ fún wa. Ó ti ń jà ràn ní íńtánẹ́ẹ̀tì gbogbo oríṣiríṣi atrocities tán sọ pé Mariam tó ṣe nípa pé òun bí ọmọ ìbejì fún kábíyèsí. Náà bá ní ṣe ni kábíyèsí kó àwọn pípín yẹn wá lọ arrest Mariam. Arrest Mariam ni pé níbo ló ti rí result tiẹ̀ number 1. Ṣé kábíyèsí ọ̀tọ̀ tiẹ̀ ọ̀tọ̀, wọ́n ní ṣe ló dẹ̀ ń wò pakọ̀pakọ̀. Wọ́n ní definitely pé ọmọ yẹn kì í ṣe òun ló bí. Pé wọ́n máa pé kán wo result táwọn send sí kábíyèsí, kán wo result ti Mariam. Wọ́n ní nǹkan tí Mariam wá ń fún kan sí ni pé wọ́n ló ti jẹ́wọ́. Wọ́n ló jẹ́wọ́ pé ṣé ajá pé wọ́n swap ọmọ yẹn, pé wọ́n náà swap ọmọ yẹn.
fáwọn ìbejì wọ́n swap ẹ̀ kì í ṣe òun lòun wá ní àwọn ìbejì torí result ti jáde pé wọ́n swap ẹ̀. Nọ́ba ni ó tún ti kó bá rẹ̀ ó tún kó bá àwọn ẹni ẹlẹ́ni tó tún gbẹ̀bí. Wọ́n ní nọ́ọ̀sì yẹn gangan tó gbẹ̀bí wọn ò rí ó ti sá lọ nǹkan tó wọ́n ní ó ti sá lọ. Wọ́n wá nọ́ọ̀sì fáìlì Mariam wọn ò rí gbogbo ẹ̀rọ fíwáfíì torí ẹ̀ wá rẹ̀sẹ̀ ń gbà yẹn. So wọ́n ní Canada àwọn tó ń rí Canada bí òótọ́ ni bí wọ́n ní ilé kábíyèsí ní Canada pé bẹ́ẹ̀ ló lọ dúró sí tó lọ tó ń bọ̀ tó ń jẹ́jọ́. Wọ́n dẹ̀ ní tó bá ṣe pé nǹkan tí kábíyèsí ṣe ní kó yìí fi ilẹ̀ tó jẹ́ pé wà ń bẹ̀ pé wọ́n ní kábíyèsí ọmọ pé lójú àánú ni bàbá aláàánú ni kábíyèsí. Wípé bóyá investigation yìí ń lọ lórí àwọn ọmọ yẹn tó bá lọ dá lórí pé kábíyèsí ló ní àwọn ọmọ yẹn ṣé ọmọ pé kò ní ṣe é lé ibẹ̀ yẹn ò ní ṣe é lé fún tó bá tiẹ̀ fẹ́ lé tó lórúkọ Naomi náà fi ra ibẹ̀ yẹn lẹ̀. Wọ́n ròyìn pé 99% bí 9% tiẹ̀ ní gbogbo ogún kábíyèsí pé orúkọ Naomi àtàwọn ọmọ Naomi ló wà bẹ̀ àbí ó wà tán. So kí la máa ti ṣe léyìí sí tábà tiẹ̀ ń sọ̀rọ̀ pé ká sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Mariam pé kí kábíyèsí tiẹ̀ lè jẹ́ ìbúrẹ́ lórí Mariam. Tábà ní kí kábíyèsí kí la fẹ́ sọ nípa ọmọ tí Mariam lọ gbé láti tó fẹ́ tà fún kábíyèsí. Nǹkan táwọn gan ṣe ń sọ pé táwọn support kábíyèsí ni pé gbogbo ayé tiẹ̀ fẹ́ kí Mariam kó sọ òótọ́ ibi tó ti rá àwọn ọmọ ó lóun ò sọ. Ó dáa jẹ́ ká lọ ṣe paternity kọ́kàn kábíyèsí tiẹ̀ lè balẹ̀ kọ́kàn gbogbo àwọn èèyàn gidi tó ń gbọ́ ọ̀rọ̀ yìí ní íńtánẹ̀tì gbogbo information yìí bí irọ́ ni bí òótọ́ ni ṣebí gbogbo àwọn kìnìyàn ṣe ti paternity nípa ti investigation traditional paternity ṣebí yẹn wọ́n tiẹ̀ ṣe yẹn àgbà kọ́ tún lọ ṣe ti English ó lóun ò ṣe ó ṣàǹgbé àwọn yẹn sá. Ó tún kúrò bẹ́ẹ̀ ó ní táwọn kí ló ń jẹ Mariam àbí ìyá àbèjì àtọwọ́dá láti Tóbi lọ́ba tí Tóbi bá ti gbà pé òun máa ṣe òun á ṣe tí Ashley bá gbà pé òun á ṣe táwọn ọmọ ẹ̀ òun á ṣe tó òun kọ́ ni òun máa kọ́kọ́ ṣe pé kán lọ jẹ́ kí gbogbo àwọn tó kù ṣe. Àṣé omi tètè wọn òun fẹ́ gbé ọmọ fún kábíyèsí by force tó yẹ ló ṣe lọ ra àwọn ìbejì àtọwọ́dá apapàǹdodo tó fi gbé pẹ̀lú gbogbo òtúmọ̀pọ̀ everything náà ń ṣe ọ̀nà kọ́nà náà ń gbà láti bá kábíyèsí pín ogún ẹ̀ kò sáàyè kí lọ́nà tó fẹ́ fi ṣe wọ́n kàn ń jẹ̀jẹ̀ bí ni àwọn olè olójú kòkò kò tiẹ̀ tó ti Mariam yìí. Mariam kí ló tún wá irú ogún òun ló ń wá lára kábíyèsí tí òun ò tí ì ní tó rán sọ pé bílíọ̀nìà ni bí mílíọ̀nìà ni Ọlọ́run ló yẹ. Kí ni nǹkan tó yìí ń wá lára kábíyèsí ní west kẹ́rìmọ́ pé àwọn aláṣejù àwọn tó ní àwọn olójú kòkòrò wọ́n ní nǹkan tó ní kì í ṣe tiwọn. Káyé ìmájì ṣé bó ṣe ń tẹ́ káàkiri ìṣòwò àdá bó tẹ̀ jẹ́ pé wọ́n sọ pé láìrọ́ ni àwọn lọ́nà ń parọ́ àwọn kìíní bó tiẹ̀ rí díẹ̀ tó ẹ́ pọ̀ tẹ̀ fẹ́ fi tí wọ́n kú ìwọ̀n bá ní bẹ́ẹ̀ tí wọ́n ní èéfì kì í déédéé fi èéfì wọ́n ní kò sí èéfì nìwà anything iná wà lábẹ́ èéfì tó ń jó. Ẹ̀yin èèyàn wa jàre ọ̀rọ̀ yìí ó gùn fi ṣe kékeré àti wọn mú ìtókù wá fún sí etí gbọ̀nyìn ó yìí pọ̀ ó máa fún wa fún yín lẹ́sẹ̀ ẹ bá mi share ẹ bá mi like ẹ lè bá fi lè ṣe ẹ bá fi tó kù sí comment section ẹ bá dá sí ẹ̀yin èèyàn mi pàtàkì àwọn èèyàn mi tó ṣẹlẹ̀ ń kẹjọ yín ẹ jọ àwọn kan ní irọ́ là ń pa kì í ṣe rọ̀ nǹkan tó ṣẹlẹ̀ tá gbọ́ òun là ń sọ mi máa sọ gbogbo details bó ṣe ń lọ fún wa ẹ ṣé gan ni bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa ààbò Ọlọ́run á dájú lórí wa ẹ máa fẹ́ ṣẹlẹ̀ ń kẹjọ ẹ̀yin èèyàn mi Jésù Olúwa wa amen.